Sunday Igboho má dáhùn o ẹ̀yin ìdúró tiẹ̀ má dáhùn bàbá àbúrò àbáyé kan búya yín kí wọ́n má dáhùn. ìkànnì kẹ́ máa dáhùn aláṣeyọrí kì í dáhùn aláṣetì tá aláṣetì bá ń sọ̀rọ̀ aláṣeyọrí ò gbọ́dọ̀ dáhùn. ìrọ̀rà ń pa fúnra wa lórílẹ̀‐èdè Yorùbá máa pín Yorùbá ti pín Èṣùpọ̀ máa pín Olúwaṣọ́gbó ti pín Yorùbá ti lọ léèrè bí àwàdà kò sí kẹrosíìnì mọ́ wọ́n ti balẹ̀ jẹ́ kẹ́ ẹ. nítorí tí wọ́n ti balẹ̀ jẹ́. wọ́n ti fòkùnkùn lẹ̀ kó má bàa tẹ́gbẹ̀yìn. àrò máa tí kò bá pín wọn máa tẹ́ ẹ̀. wọ́n lẹ́yìn ṣe jẹ́ láyé Bọ́lá Tinubu. Bọ́lá Tinubu ìlú yóò rọgbọ fún ìlú yìí. ẹ̀rọ rẹ̀ epo kò wọ́n wà láti gbà Koko Zaria kan ti rọ̀ lóyè ṣáàgbádùn epo wọn. ṣé kò sẹ ọkọ̀ ránṣẹ́ ẹlòmíì tó dàbí Koko Zaria tó máa tún rìfánárì ṣe. ìjọba mọ wọn ń ṣe ìjọba mọ nǹkan tó ń ṣe. àríjẹrí mi màdàrú re wọn. ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ tí ì gbọ́ nǹkan kan lónìí àmọ́ ẹ máa gbọ́ wìrìwìrì Invisible Kukute Prophet tún dé pẹ̀lú àsọtẹ́lẹ̀ àti àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ látẹnu bàbá àgbàlagbà. ẹ ti ń gbọ́ nípa wòlíì tẹ́yin náà sì ti mọ̀ ẹni tí ọ̀bá tí ì mọ̀ wọ́n fúngbà àkọ́kọ́ ẹ dákun o àtẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ wọ́n ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí dáadáa ni o má sún síwájú o torí tó o bá sún síwájú àwọn àǹfààní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó o lè míìsì. bẹ́ẹ̀ ni bàbá sọ àwọn àṣírí kan níbẹ̀ tó wúlò fún àjẹmọ́nú àwọn tó bá wo fídíò yìí ìdí ni tó fi gbọ́dọ̀ wò ó. bàbá wòlíì yìí àwọn ni bàbá wòlíì tó ní ewu lórí tẹ́ ẹ máa wò yìí àwọn lẹni àkọ́kọ́ nínú ìtàn Yorùbá àtàkọọ́lẹ̀ Yorùbá tó jẹ́ nínú ìjọ tiwọn àwọn a máa ṣọdún Yorùbá Nation. wọ́n gbé hàn yín nínú fídíò tẹ́ ẹ fẹ́ lọ wò yìí olólùfẹ́ wa ẹ lọ wò ó a tún wá béèrè kí nìdí bàbá tẹ́ ẹ fi ń celebrate Nàìjíríà Yorùbá Nation bàbá ní sọmọ Yíbò làwọn àbí wọ́n dáhùn béèrè níbẹ̀ ẹ lọ wò ó nínú fídíò yìí ẹ já fèyàn ńlẹ̀ bẹ́ẹ̀. bàbá tún dé pẹ̀lú àsọtẹ́lẹ̀ o bí báyìí lolúwa wí ẹ̀rù bà mí nígbà mo gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ kan kàbìtìkàbìtì hẹrìmọ̀ bàbá yìí ẹ tún dé pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ yìí ó ní ìgbà tọ́jú Olúwa ló sọ bàbá ló sọ fún wa wípé láìpẹ́ láì jìnnà nínú dáfíù tá a ṣe fún wọn bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ó wà lórí ìkànnì yìí wípé àkókò ń bọ̀ tí ò sì ní pẹ́ mọ́ àwọn ajínigbé ó bẹ̀rẹ̀ sí ní máa jí àwọn important personalities àwọn gómìnà báwo olóhùn ọmọ Olúwa ló sọ ẹ má jẹ́ tanra wa jẹ níwò yìí ìjẹta náà gbé ẹni tó súnmọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ pátápátá ẹni tí àwọn aráyé àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti ń fọkàn sí pé ó ṣeé ṣe kó bọ́ sí ipò Ṣèyí Mákindé ibi tó wà lónìí àti ìmọ̀ Olúwa ló sọ ó ní kí wọ́n lọ múra ìjì ọjà ó ní ìjì máa jà ìjì tó bá sì jà yìí àwọn tá a rò pé ìjì ní tá a ti fara tì pé eléyìí àwọn yẹn nìgí ó gbé ìjì jà ọjà dé ọ̀dọ̀ àwọn mílítìrì wa àwọn jagunjagun àwọn agbésùmọ̀mí gba machine gun lọ́wọ́ wọn dáná sun ṣé ìjì jà títí tí epo kúrò ní wọ̀nba 500 tá à ń pariwo tẹ́lẹ̀ ọwọ́ 1000 ìjọba wọn ò mì pé kí àìmọye ìjì tí bàbá yìí ni yóò jà ó sì ń jà lọ́wọ́lọ́wọ́ bàbá lébi ètí ìpa ebi ò tí ì pa wálẹ̀ yìí àmọ́ ohun kan tí wọ́n fi sí ni pé ohun gbogbo ló ní solution o ọ̀nà àbáyọ o pé ọ̀nà àbáyọ kankan ṣoṣo ni pé kí bàbá Tinubu ó pín orílẹ̀-èdè yìí ẹ máa gbọ́ gbogbo ẹ̀ bó ṣe ń lọ lónìí nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ bàbá lébi ń bọ̀ ebi sì dé bàbá wa kìlọ̀ fún ìjọba Tinubu gidigidi gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ wọ́n kìlọ̀ fún àwọn tó wà House of Assembly àwọn senators
gbogbo ẹ̀yin gómìnà ẹ wá gbọ́ o dorí kánsẹ́lọ̀, ẹ̀yin lọ́balọ́ba ti yín náà, ẹ̀yin olórin tàkasúfè, olórin fújì, olórin yòówù tó ọ̀bá àjẹ́, ẹ máa bọ̀. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń wò ètò yìí, ẹ bá wa pín ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ. Ẹ wá farabalẹ̀ wò ó, kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Tó tún sọ àwọn àṣírí tó ṣe iyebíye tẹ́ ẹ lè fi èyí tẹ́ ẹ tó yẹ kẹ́ ẹ kó lọ gẹ́gẹ́ bí àgbàlagbà, tó yẹ kẹ́ ẹ lọ sọ́dọ̀ àwọn wòlíì àbáwọn oníkiri kí wọ́n gbowó ńlá lọ́wọ́ yín. Bàbá sọ àṣírí kọ̀ọ̀kan síbẹ̀. Bàbá yìí lẹni àkọ́kọ́ tó ń celebrate Yorùbá nation láì tí ìdí ara pé àwọn ní yóò dé Olúwa ló fi hàn òun. Nínú àjọ̀dún tí bàbá yìí ṣe, bàbá bí wọ́n ṣe dàgbà tó wọ́n tún ṣètọrẹ àánú fún àwọn opó 600 wọ́n fún àwọn onígíláàsì ní àwọn 250 ni wọ́n fún ní gíláàsì ojú kí wọ́n fi ka ìwé. Ẹ wò ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ. Ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ bàbá yìí dáadáa nínú ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe pẹ̀lú wọn yìí, kẹ́ ẹ wá pín bí ṣe ń wọlé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ká kó dé àǹfààní fẹ́lòmíì. Ẹ farabalẹ̀ wò ó, ẹ má sún síwájú o, ẹ má gbìyànjú ẹ̀, torí pé bàbá sọ̀rọ̀ ó jẹ́ kó yé wa pé Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nǹkan kan ń bọ̀. Ẹ̀rù bà mí nígbà bàbá yìí sọ pé ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ àsọtẹ́lẹ̀ tí ò sì lè ṣe ọ́ má ṣe bá ń jẹ́ Akíntóyè, nǹkan kan ń bọ̀. Wọ́n dárúkọ àwọn èèyàn ṣàǹkóṣàǹkó níbẹ̀ wípé ká sọ fún wọn, ṣùgbọ́n ká sọ fún wọn pé báyìí lórí, báyìí ni Olúwa ti sọ. Bẹ́ẹ̀ ni ẹ mọ́kàn balẹ̀, kò séwu. Kí ló máa ṣẹlẹ̀ sórílẹ̀-èdè Yorùbá láìpẹ́ níwọ̀nba ìgbà díẹ̀ sásìkò yìí? Bàbá ti sọ o. Orílẹ̀-èdè Biafra, orílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀, Bọ́lá Tinubu, ẹ̀yin gómìnà, orí lọ́mà yọ bàbá Ṣèyí Mákindé yìí. Ṣé mọ̀ pé bàbá ti sọ pé n ó jí gómìnà gbé, incoming gómìnà náà ti gbé yìí o. Ẹ̀yin gómìnà tó kù tó kí ló máa kù? Ẹ wà láǹfààní àti wo bàbá àbí láti pe bàbá lórí àwọn aago tẹ́ ẹ ń wò lójú ìwòran yín yìí. Bẹ́ẹ̀ ni a fẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá síbẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa pè wọ́n, kẹ́ ẹ máa béèrè nǹkan tẹ́ ẹ bá fẹ́, ẹ máa sọ àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n gbàdúrà fún yín. Àtòun tó bá ń kò yín lójú tó dàbí ìṣòro, ẹ fi lọ bàbá, má sunkún mọ́. Ẹ wo, ẹ jẹ́ sáré fi yín lẹ̀ ká fohùn sí fídíò yìí kẹ́ ẹ máa gbádùn bàbá lọ. Ọ̀yá àmọ́ o, ẹ má gbàgbé ẹ share. Tẹ́ ẹ bá ti subscribe sí channel wa, ẹ bá wa subscribe. Ẹ ṣé àdúpẹ́. Happy listening. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ onílé, mo dúpẹ́ lọ́wọ́ àlejò, mo dúpẹ́ lọ́wọ́ ẹni sẹ́wẹ̀ kò fi hàn sí o. Ẹ̀rọ rẹ̀ epo kò wọ́n wà láti gba Koko Zaria kan ti rọ̀ lóyè, ṣáà gbádùn epo wọn. Ṣé kò sẹ ọkọ̀ ránṣẹ́ ẹlòmíì tó dàbí Koko Zaria tó máa tún rìfánárì ṣe? Ìjọba mọ̀ wọ́n ń ṣe. Ìjọba mọ̀ nǹkan tó ń ṣe. Àríjẹ líbi màdàrú re wọ́n. Àríjẹ líbi màdàrú. Inú kúròrò wọn ń yọ̀. Inú kúròrò wọn yọ̀. Bẹ́ẹ̀ ni bá wa. Inú ìnira Nàìjíríà, ọmọ Nàìjíríà múra wọn fi ń ṣayọ̀. Àtàwọn àtọmọ àtaya. Ṣọ́ngbà wí ìwéra nù ṣúgà bá yánnu ṣáláńgá. Àbẹ́wò ibi tí epo dé tòde. Àwọn tí ń tà ní 1000 plus. Bẹ́ẹ̀ni. Àwọn ìbá gbé kẹ́ẹ̀gì wà rèé. Àwọn yẹn kò ní répo rà. Ìjọ ìsẹ́yìn tí wọ́n kéèyàn mọ̀dé lé epo kó ní kó fìlẹ̀ ọ́. Fìlì táǹkì òun ọ̀pù gbé tó ti rówó. Ọ̀rẹ́ KFCC gbé. Àwọn àgbékẹ́. Ọ̀rẹ́ wa kan tó ti ẹ̀gbéra láti ìlú Èkó bàbá tó lọ sí Adó Èkìtì. Ó ní ìpẹ̀lẹ́sà, ó lóun rí 150,000. Ṣé bí nǹkan ṣe ń lọ bàbá? Ọlọ́run mọ̀ ní tí ó wá dogun kó di wàhálà. Ṣé kò sí wàhálà níwájú báyìí bàbá? Ẹ̀mí lẹ́yìn ọmọ ìmá bèbí lọ́wọ́ mi. Mi kò sí Nàìjíríà mọ́.
sí Nàìjíríà mọ́. kò sí wọ́n ní ò sí Nàìjíríà mọ́. sí kò sí Nàìjíríà mọ́ fẹ̀rẹ̀kúfẹ̀ wa ṣe ìrora fi ń dábàrà wa àwọn yìí pé Nàìjíríà wà iṣẹ́ ń ṣẹ́ lómìnira torí pọ́n mẹ́ẹ̀ẹ́dógún yẹn máa fún mo lò ṣe ń sọ kábàkábà. torí ẹ̀ ló ṣe ń sọ kọ́bọ̀kọ́bọ. nǹkan ọlọ́mọ rẹ̀ pé. ọ̀dà níbi tọ́rọ̀ gbé dúró yìí kí ni ká máa retí báyìí. ààrẹ mo nígbà kan ẹ bèbí lọ́wọ́ mi ní ìdájọ́ Ọlọ́run ti dé àṣírí wọn máa tún náà ṣùgbọ́n àṣírí yìí ń tú kí mo mọ̀ fẹ́ fò lè ṣe àwọn ìgbọ́nú rédíò kan fẹ́ fò lè ṣe kan fẹ́ fi wọ́n ṣe ṣùgbọ́n onídàájọ́ òdodo ti dé ìgbà wọn máa bẹ̀rẹ̀ ìdájọ́ ẹ̀rẹ́ kó ṣẹ̀ṣẹ̀ nímọ̀ tó lè dá sí. àṣírí Olúwa àwọn kan ń gbèjà Ọlọ́run ṣé Ọlọ́run ṣe é gbèjà ẹ̀yin náà ẹ̀rọ ṣé Ọlọ́run ṣe ẹ̀yìn ń gbọ́ mi àwọn kan kéde kí mi máa sọ òyìnbó mi mọ ìbára òyìnbó sọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá rẹ̀ mo máa sọ̀rọ̀ ìbára òyìnbó sọ̀rọ̀ mi máa mẹ́bàá Ìgbò sọ̀rọ̀ láwọn tí Yorùbá nation. láwọn tiwantiwa Yorùbá nation àwọn Yorùbá ilẹ̀ Yorùbá àwọn ọmọ ọkọ Yorùbá fẹ́ mọ̀ pé ọmọ ẹrú wà ní ọmọ ọkọ. wọ́n máa tó bẹ̀rẹ̀ sí máa lu wọn gúdú kiri báyìí àwọn ẹlẹ́bí òṣèré orí ìtàgé náà máa tẹ̀lé wọn. wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lò wọ́n kiri. a máa lò wọ́n kiri torí 5,000. ebi ń pa àwọn èkàwó ṣé wọ́n máa gbólómi lọ wọ́n bá débẹ̀ kò ní lówó gbà. Adígòbé ìdájọ́ Ọlọ́run ti dé ọ̀rẹ́ òṣèré jìbìtì ló bá ń ro máa ṣe máa ṣí kò kọ́ ọbẹ̀ òun ò kéèṣì fún bẹ́ẹ̀ kọ́pọ̀lọ̀ fún bẹ́ẹ̀ èwe hàn kún ní síbẹ̀sì náà tó já wọn wà lọ jẹun ilé oúnjẹ. tí wọ́n bá délé oúnjẹ náà tí wọ́n bá tún bọ́ pọ̀ lọ. àyàn rẹ kó ọwọ́ lọ́rùn rẹ yẹn kú. olórin kan tiẹ̀ kọrin kan ń bà kan ìgbà yẹn gan dà ìkórìn yẹn ò tí ì fi bẹ́ẹ̀ ó ní dùgbẹ́dùgbẹ́ tó ní lókè ayé ẹ̀jẹ̀ afura ó dàbí pé àsìkò sí ń ga ni. sọ́n gbọ́ ìbá àsọtẹ́lẹ̀ orin ló ń sọ ṣáàyè rántí rẹ̀ láwọn ìlú pàǹgòrò kiri ní ilé ìyáwó rẹ̀ ń tàkàrà ṣé orin rẹ̀ yẹn òun ti làmú wọn kàn mú kinní kan lé ṣé orin tó yẹ kó máa gbọ́ rẹ̀ ògbọ́n ọmọléèwé ti dọ́mọ panṣágà àwọn ti dàmú ìlú sára mo lọ sórí òkè lánàá kí la dúpẹ́ àjọ̀dún rẹ̀ mo débì kan nílẹ̀ Yorùbá ẹ̀rẹ́ nìkan tọrọ owó lọ́ọ̀mù tó gbágòdò kọrùn ní bàbá mi Yorùbá rẹ̀ yín ẹ̀yin Yorùbá rẹ̀ òun kẹ̀ Yorùbá kò ṣàgbé Yorùbá ò ṣàgbé rí. báwo lọ jẹ́ tẹ̀yìn fi jálágbé. bọ́ọ̀lù ẹ̀ ṣe jẹ́ láyé Bọ́lá Tinubu Bọ́lá Tinubu ìlú yóò rọgbọ fún ìlú yìí. ó pin lẹ́rọ̀. kó má bàa tẹ́gbẹ̀yìn. àrí. àrò máa tí kò bá pé wọ́n máa tẹ́ ẹ̀. bàbá ẹ ti ń sọ̀rọ̀ ó ti tọ́jọ́ mẹ́ta pé kí Bọ́lá Ahmed ó pín orílẹ̀-èdè lẹ́rọ̀ kó má bàa tẹ́. ìgbà kan ni mo ń pe bàbá Bọ́lá Olúwa kí n má pe bàbá mọ́. yọ bàbá kú. Olúwa kí n má pe orúkọ rẹ̀. ọmọ olódò dẹ. ìbá àjọ ọmọ ní ṣíbírí dẹ. sọ́ọ̀mù odò dẹ ṣe gúnyán jẹ. ọ̀dà bàbá ẹ sọ̀rọ̀ kan láàrin kan lẹ́ẹ̀kan ẹ ní ẹ lọ dúpẹ́ àjọ̀dún lọ́wọ́ amúmirántí ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ àjọ̀dún yìí mo rí i pé ẹ pe àwọn Yorùbá nation nínú kí nìdí tó fi jẹ́ pé ẹ mọ̀ọ́mọ̀ pé àwọn Yorùbá nation yìí pé kí wọ́n jáde láàrin bí ọ̀pọ̀lọpọ̀ gbógun lọ́gbọ̀n yẹn ṣe wá. ààrẹ àwọn ọmọ Yorùbá rẹ àwọn àmàtí wàá bí mi léèrè àwọn kéde kí wọ́n pé mo orílẹ̀-èdè sí mo wà ọmọ bìsí mi ṣé mẹ́rin ìpọ́gbẹ́ ẹgbẹ́ mi
mo pa àwọn èèyàn kẹ́ mo pé Ìyèdára mo pé Lady K mo pé Sunday bàbá Sunday Igboho ẹkún pàgìrì gbéra ìlíjà wọn ò lè rí pa ó dẹ̀ máa kó wa délé ẹ̀kẹ́ náà nìjẹ́ jẹ́jẹ́lì torí ó yà mí lẹ́nu ń jọ yẹn nígbà tí mo gbọ́ pé àyìn Yorùbá Nation táwọn náà sì wá jáde pé Yorùbá Nation mi ò tiẹ̀ gbọ́ rí ní chọ́ọ̀chì pé àti ìfẹ́ o ká tún wá pe àwọn tí Yorùbá Nation jáde pé àbá kí ni nǹkan tẹ̀ tí ẹ rò gan ká tiẹ̀ mọ́. mẹ́gbowó lọ́wọ́ wọn mẹ́nu máa fún lówó ṣùgbọ́n àwọn etí wọn bá di kétí wọn sí oko ẹrú ra wà oko ẹrú la wà. mo lórí òkè lánàá kẹ ní kí n fẹsẹ̀ kàn dàbílẹ̀ wa mẹ́rẹ̀ ní yàn gàrí bá abúlé wa lẹ́sọ̀kọ Àjàlóye mẹ́rẹ̀ ní yàn gàrí. kò sẹ́ni tí yan gàrí kí náà ń ṣe. ọjọ́ àrò wọn yàn fi yan gàrí adìyẹ tí yí síbẹ̀. àti ẹ̀ ti gba lẹ́tà ibi ti gba lẹ́tà wa. ó ti gbà á kà. ó ti kà á ọdún yìí ń bọ̀ rẹ̀ máa rí gbogbo. ọbọ. òjò rọ̀ lọ́jọ́ ń bọ̀ sùn inú àwọn èèyàn dùn wọn nítorí òjò rọ̀ Ọlọ́run ló máa ṣe mọ́ gba òjò kò rọ̀ lọ́jọ́ Iléyá kí kò rọ̀ lọ́jọ́ Ọ̀ṣun ṣọ́ra fẹ́rẹ̀ mi ní ìmọ̀ náà Ọlọ́run mẹ́fọ̀jò láti Monday 26 títí di Tuesday tó bá dẹ̀ máa rọ̀ ní Tuesday máa rọ̀ bínú ṣé wọn fi ṣe ìgbọ́pá òjò ń rọ̀ kẹjà òjò ń rọ̀ ó rà lálẹ́ mọ̀ ṣọ́ mọ̀ ṣe wí o dèbí kẹ kó bá rọ̀ sí mo fẹ́ fọlọ́pàá mú rárá o sójà rẹ̀ máa là fi bí ẹ. kò sí. ṣé àwọn ẹ̀kọ́ pánú rẹ̀ oníṣílẹ̀ mẹ́wàá ní 28 àgbo oúnjẹ àgbo ẹrù lọ́wọ́ àwọn opó àwọn ọmọ aláìlóbi nígbà wọn ni wọ́n tó àgbẹ̀kẹ́rù ẹ̀rù bá wọn kẹ́ wọ́n ṣe ṣọ́ọ̀ṣì mélòó mi ṣọ́ọ̀ṣì kan wá àwọn èèyàn rẹ̀ dájọ́ mi mẹ́ta kópa létí wò sílé nígbà tó dá àwọn obìnrin opó kémi náà máa jáde lọ́jọ́ tó obìnrin opó olótù bàbá ẹ̀rù bà mí o gbogbo ọgbà mi rè kún títí dẹ́ wọn lè jó 100 lọ 600 èèyàn múra fún lóúnjẹ. ní àjọ̀dún ilé tó lọ yìí. lájọ̀dún ilé kì í ṣojú àjọ̀dún o. ṣáájú. ǹjọ́ Àlàmísì. fún àwọn opó. àwọn opó. àwọn opó rèé gbà. ọjọ́ Sunday bàbá kan ní kí n má dárúkọ gíláàsì òun àgbé. mo dẹ̀ pé fún bàbá oní gíláàsì rí tí dókítà tó máa bá a ṣe rè wọ́n dẹ̀ gba nọ́mbà ara wọn. bébì ẹ̀ mẹ́mọ̀ kan ojú ń lù pọ̀ sọ bẹ́ẹ̀. wọ́n pọ̀. wọ́n máa wí níjọ́ kejì àwọn olóṣèlú rẹ̀ ń gbowó mi ṣẹ́yìn máa sọ̀rọ̀ olóṣèlú báyìí wọ́n máa gbowó mẹ́gbowó lọ́wọ́ olóṣèlú o. bàbá mo sì tún ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn sà ṣùgbọ́n àwọn tán wò wá náà ń béèrè pé sà ẹ dákun o nípa ti Yorùbá Nation tẹ̀ tí ń sọ bọ̀ yìí. àwọn ẹnìkan ní pé orin Sunny Adé ló ń wá sọ́kàn òun pé ṣé iwájú lọ́lọ́kọ̀ ń wà wá lọ ni àbẹ́yìn lọ́lọ́kọ̀ ń wà wá lọ pé kí ni ìrètí ọmọ Yorùbá ká lè máa fẹ̀mí tọ́ lọ pé. ọlọ́kọ̀ ìwọ́kọ̀ lẹ Yorùbá ẹ wà sẹ́yìn o iwájú ò ń lọ o. ìyẹn ṣe àwàsẹ́yìn. ṣe àwàsẹ́yìn o mo sọ yín nígbà kan pé ó ṣọpọn gele ọmọdé mẹ́fọ́ ń gbé wúrò légbògi ọjọ́ ẹ̀ bá máa gbúrò Yorùbá Nation gómìnà mi olóṣèlú ayàgbé ara ìṣerú tí Onítìrí ń sọ o ìṣerú yẹn ẹ sọ̀rọ̀ nípa ẹ o ọmọ Yorùbá máa tún jáde fún polongo ìyẹn máa lágbára jù bí ìjọba bá dáhùn dúró ogun ẹ kìlọ̀ ìjọba kó má dáhùn dúró. kìlọ̀ fún ìjọba.
ẹ kìlọ̀ fún Bọ́lá Tinubu kó kìlọ̀ fáwọn èèyàn ẹ̀. tó bá tásìkò yẹn bẹ́ẹ̀ ni kó má dá wọn dúró. ó má dá wọn dúró o. ẹ ń gbọ́ gbogbo ọmọ Nàìjíríà tó ń bọ̀ wá lọ́wọ́ ló bàbá ní. Olúwa dẹ̀ sọ ẹgbọ́ Ọlọ́run sọ kínní kan mi. kí ló wí. Ọlọ́run kí kíní ìwọ́de ẹ̀ bá máa dé àwọn olóṣèlú máa kó èèyàn wọn sínú ẹ̀. láti dàbàrú ẹ̀. láti dàbàrú ẹ̀. àrà onílẹ̀ rí alára ọmọ akédòde o. wọ́n máa kó èèyàn sínú rẹ̀ ṣùgbọ́n ṣọ́ máa tẹ́ ọ̀rí. inú ẹ̀wọ̀n rẹ lómi máa wà kó máa gbọ́ pé Yorùbá nation ti dúró. bàbá ń sọ̀rọ̀ nípa ìgbà tí Yorùbá bá máa kó ọmọ wọn jáde gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. òjijì ló máa bọ́. òjijì ló máa jẹ́, kò ní jẹ́ ìwọ́de ti Nàìjíríà lápapọ̀. òjijì ló máa jẹ́. wípé lásìkò tá à ń sọ yìí àwọn ọ̀tá Yorùbá wọ́n á fẹ́ fi àwọn ọmọ wọn sáàárín wọn kí wọ́n lè dàrú. ẹ̀wì wọn pé wọn lọ́hùn ti tó wà. kò lè sẹ́ni lè dàrú o. ẹsẹ̀ ní lè dàrú o. Yorùbá nation ti dòmìnira ó ti di ìlú. àmọ́ bàbá ká tó bẹ̀rẹ̀ ètò ẹ̀ kábì kan fún wa nú Bíbélì lẹ́ẹ̀kan. bóyá kẹ́ jẹ́ káwọn èèyàn mọ ohun tí Bíbélì yẹn sọ kí kólúkàlùkù lè bá àti ẹ̀ mú kankan. ìwé Jeremáyà wà. nígbà bàbá tiẹ̀ ń ṣí Bíbélì gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́yin náà ní ìbéèrè kan tàbí òmíràn. ìwé Bíbélì wà ìwé Jeremáyà orí 16 ẹsẹ̀ 22 ní àtètèkọ́ṣe èmi ó san ẹ̀san ìwà búburú méjèèjì wọn àní ẹ̀ṣẹ̀ wọn nítorí wọ́n ti ba ilẹ̀ jẹ́ wọ́n ti fi òkú àti ohun ẹ̀gbin àti ìríra wọn kún ilẹ̀ ìní Ọlọ́run. wọ́n ti ba ilẹ̀ jẹ́ kẹ́. nítorí tí wọ́n ti balẹ̀ jẹ́. wọ́n ti fòkù kúnlẹ̀. ẹni bá ṣíkò kó bá ṣíkò làkà. pé àwọn èèyàn ti balẹ̀ jẹ́ pátápátá. àwọn ń yà mí lẹ́rùn lọ́jọ́ ìjà ànákọ́ ọjọ́ Monday. bẹ́ẹ̀ni ìjẹta. àwọn tó ti gbé ráìsì kọjá bọ́dà. custom tún lé wọn lọ lé wọn. ṣé àwọn ìwà ìlúbọ́dà sùn wà àwọn ìwà làṣọ́bodè. wọ́n lo kọ ọdẹ ni. àbí wọ́n lo èbò ìbọn lọ́jà lójú kò jẹ́ lérè ṣe máa fún ráìsì. ogun ọjà àyàn ní àjòmọ́ inú ilé lógún tí wọ́n á jà. àwọn làwọn kan dẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì ráìsì wọn dáwọ́ jọ káwẹ́ fi fún aláìní wọ́n ṣe mo fẹ́ tà ṣé ò fẹ́ fi aṣọ yúnífọ́ọ̀mù yìí sọ́rùn kù. tó bá tẹ̀ fi sọ́rùn kù bàdà tí ò rìn lọ. jọ wá èèyàn mi jẹ́ kán lọ o. wọn ò kó rẹ̀sì láti bọ́dà wálé o. ṣe kó fò. ọjà láti rà o. ọjà láti rà o. wọ́n ní lókè ọya lọ́hùn gbogbo ọ̀nà náà sílẹ̀ o pé gbogbo ẹ̀ náà ń kó wọlé bó ṣe wù wọ́n lọ́tún lósì. ṣé wọ́n Nàìjíríà rí ẹ̀ ṣé Bọ́lá Tinubu rẹ̀ mọ̀ ṣé kò mọ̀ wà àpárẹ̀ kò ká wọ́n. agbára ọ̀ka wọn. Ọlọ́run apá Bọ́lá Tinubu ọ̀ka Nàìjíríà ẹ̀fẹ̀ bí wa. kò fẹ́ jẹ́wọ́ lẹ́rọ̀ ni. ọwọ́ dẹ̀ máa jẹ́wọ́. ó máa jẹ́wọ́. lọ́jọ́ àlámọ̀ Ọlọ́run bá káàlà fèrè Ọlọ́run bá fún un. àwọn kan ń pariwo náà lè já náà ṣé ìwọ rí náà rí ẹ̀yìn rẹ́ni lọ́run kó rí náà rí. ó tú mi. kìrìsìtẹ́nì bá máa sọ á ní iná mùsùlùmí máa sọ á ní iná lè sì dáná ọ̀hún lè lọ́bẹ̀ iná jó lára kó wá ròyìn. ṣé iná tí ń jó yẹn Nàìjíríà yìí gan-an náà. ṣé ìtúná Nàìjíríà yóò juná. àlùjá náà lọ. lágbára o. ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá. àwọn wòlíì Ọlọ́run kò wàásù ìjọba Ọlọ́run mọ́ ìjọba náà rè lù wọ́n dẹ̀ ń kó náà mọ́ wọ́n dẹ̀ ń súnkì sínú náà náà. àbí wọ́n bí lo gáàsì.
ṣé gáàsì náà rò lọ́rùn béèrè bí àwàdà kò sí kẹrosíìnì mọ́ gbogbo lè ń jóná kẹ̀kẹ̀ù èsì gíga Sunny Adé ọmọ dára èyí kò sì gi kòkó lóko igi kòkó ti di gi ìdáná lóko. Ní tiẹ̀ tó ní kò ságbẹ̀mọ́ lóko pé ṣé àgbẹ̀dẹ wà. àgbẹ̀ ti darí wálé. Mo sọ fáwọn èèyàn ẹni ẹ bá gbọ́ pé Fúlàní pa ẹ gbé lọlé ọba. Agbókù ẹ̀ lọlé. Kàn gbókù ẹ̀ lọlé ọba. Wọ́n lọ́ba ìfojúrò kù. Ẹ báwọn ẹmẹ̀wà rí agbọ́pọ̀ òkú wa lẹ́nu nù bó dẹ̀ máa súnjẹ súnjẹ. yóò tiẹ̀ fojú rí eléyìí kò fojú rí kíni. Eléyìí tó ń bọ̀ ẹ gbé bọ́dọ̀ síwájú ilé DPO ẹnu géètì ẹ̀. Ẹran rẹ̀ rèé o kò yan kọ́ máa fi ṣe ṣèrè. Ìbá ọmọ ẹ mọ iye èèyàn pa lọ́wọ́. Bẹ́ẹ̀ni lọ́jọ́ Sunday tó lọ yìí. Sunday tó lọ kọ́ ó ti pẹ́. Ó ti pẹ́. lọ́jọ́ Sunday táwọn ti jọ. ṣáàṣì ìjọba yẹn pa èèyàn nílẹ̀ Yorùbá. Kì í ṣe gbogbo ẹni ìròyìn ń gbé. Ìròyìn ọgbọ́dọ̀ wọ́n á ti iléeṣẹ́ rédíò yẹn. Ìrọ́ra ń pa fúnra wa lórílẹ̀‐èdè Yorùbá máa pín Yorùbá ti pín Èṣùpọ̀ máa pín Olúwaṣọ́gbó ti pín Yorùbá ti lọ. Ṣé wọn sọ̀bà máa lọ mí o. Ojú wa náà ní òsè. Ojú wa rò máa ṣe kẹ. Akọrin ìbílẹ̀ wa nílẹ̀ Yorùbá wa. Psalm 137 àwọn ṣe ń kọrin wa nílé àjèjì. ń kọrin wa nílé àjèjì. ń kọrin wa nílé àjèjì. Bàbá ìmọ̀ràn ó lẹ́lẹ̀ fún gbogbo àwọn tí jẹ́ pé ọyẹ́ àwọn tó ń wò pé bí nǹkan ṣe ń lọ sí ẹ̀mọ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ náà ń fẹ̀mí ṣùgbọ́n bí ìmọ̀ràn fẹ́ ẹ ń fọkàn balẹ̀ pé nǹkan yìí ń bọ̀ o àti pé bí ìmọ̀ràn ó lẹ́lẹ̀ fún àwọn olóyè Sunday Igboho àwọn tó jẹ́ pé wọ́n wà níwájú. Gbogbo ìgbà ni mo ń fún Sunday Igboho nímọ̀ràn àti bàbá Akinto mo ń fún wọn nímọ̀ràn àtàwọn ṣàkóṣàkó wà ní tiẹ̀ kàn má jàjẹ́ bárùn kàn má lu jìbìtì o kàn má pa Nàìjíríà o kàn má padà sẹ́yìn ikú kíkan kò ní jí wọn pa o ṣùgbọ́n kàn má dáhùn èébú. bí wọ́n bá ń bú wọn kí wọ́n máa wò wọ́n. ìpàkọ́ ògbọ́sù tìrẹ kàn fi ṣe. orí ẹlẹ́gàn bàjẹ́. ọ̀rẹ́ bàbá ká tó máa ṣẹnu ká tó máa dúró a fẹ́ béèrè ìbéèrè kan. Ọlọ́run jẹ́ kí n lè dáhùn. Ọlọ́run ó sì fún yín dáhùn gẹ́gẹ́ bí àgbà ránṣẹ́ Ọlọ́run. Ǹjẹ́ tí àwọn èèyàn bá tiẹ̀ wá fún ìbéèrè àbí tí wọ́n pè yín lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí ṣé ẹni máa ń dá àwọn èèyàn lóhùn bóyá fàdúrà ìrànlọ́wọ́ nínú pàṣẹ. ààrẹ iṣẹ́ yẹn kí mo dẹ̀ máa ṣe kí n gbàdúrà èèyàn gbàdúrà báyìí lọ sí báyìí Ọlọ́run Mósè níbi sáà máa gbà. Ọlọ́run ní kó gbọ̀nà òkun ó dẹ̀ júwe ibi tó ojú ọ̀nà wà fún lójú òkun. Tẹ́ ẹ bá ti dé bí ojú ọ̀nà yẹn àwọn èèyàn máa àwọn áńgẹ́lì máa ṣílẹ̀kùn fún nígbà náà mi. Tẹ́ ẹ bá ti fọ̀pá kan omi àwọn ìwà nísàlẹ̀ omi á ṣílẹ̀kùn. Ilẹ̀kùn náà ṣí lójú omi lọ́jọ́ náà. Ilẹ̀kùn náà ṣí omi nílẹ̀kùn kẹ. Kábíyèsí Ọlọ́run. Ṣé ẹ̀rí ti ṣẹ́ni lọ́jọ́ sí? Odò Bágà. Bẹ́ẹ̀ni táwọn èèyàn fẹsẹ̀ rìn gbanú ẹ̀. Wọ́n ń gbá bọ́ọ̀lù nú rẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá tẹ́ ẹ̀rí tó. Bàbá rí tó òkun pupa nú Bíbélì tó bá jẹ́. Ṣé àrí tó do ṣẹ́ni Bágà? Àrí ti ṣẹ́ni Bágà bẹ́ẹ̀ ni. Òde ìyàwó tún tí kinní ẹ̀ padà. Wọ́n tó ti ń wa kinú lórí ẹ̀ báyìí. Ọmọ fi yẹn ṣàjùlọ kó tó ń lọ Ọlọ́run. Ọmọ yẹn ń lọ lè máa mú àáfàá yìí sí ìwé àdọ́lọ́run dúró. Pásítọ̀ yìí sí ìwé àdọ́lọ́run dúró. Àwọn atọ́rọ̀ kan lọ́wọ́ Ọlọ́run kìkan yóò bá ẹ má kànjú ṣé kẹ́ túbọ̀ súnmọ́ Ọlọ́run. Ẹni bá dẹ̀ pé ìṣẹ̀ṣe lóhun ń ṣe kó fòótọ́ ṣe. Kó fòótọ́ ṣe ni. Ìgbà lóhun mùsùlùmí kó fòótọ́ mùsùlùmí. Ọlọ́run ìdá àpọ̀ sójú kan. Ọlọ́run ìdá wa kẹ. Ó rẹ̀ pínlẹ̀ ọlọ́ràá àwa ilẹ̀ rẹ̀ ń dààmú àwọn Haúsá. Ilẹ̀ wa rẹ̀ ń dààmú wọn. Bẹ́ẹ̀ni. Ẹ̀yẹ́ kó ní káàkù lọ́jọ́ bá gbọ́ wá pé Yorùbá independence. Àárọ̀ o. Yóò rọ tìkẹ̀tìkẹ̀. Àárọ̀ gìrìgìrì.
gbò bá yá bẹ̀rẹ̀ sí ní tò gbò bá yá bẹ̀rẹ̀ sí ní tò nígbà tó ń lọ létí Òkun Pupa táwọn èèyàn rókun pupa níwájú ààrẹ olórí burúkú ẹ tó máa ebú ẹ tó máa bú mọ́sẹ̀ tó máa bínú. Kíní ìfẹ́ pa wá run rèé. Ilé wa ní Egypt náà máa sí wá sí kẹ́. bẹ́ẹ̀ ni wọ́n láwọn ń jàjẹ́ yóò àtàjẹsẹ́kù. oúnjẹ ṣe ọdún wà gàdágòdò sí wọn lẹ́nu oúnjẹ ìsọ̀njẹ lájẹyó àwọn òkú gbẹ́rẹ́dà rẹ̀. ojú òrì tí wọ́n á ní. Ó lágbára o. Mósè ò dáhùn Sunday Igboho má dáhùn o ẹ̀yin ìdúró tiẹ̀ má dáhùn bàbá àbúrò àbáyé kan búya yín kí wọ́n má dáhùn. kíkan yín kẹ́ máa dáhùn aláṣeyọrí kì í dáhùn aláṣetì tá aláṣetì bá ń sọ̀rọ̀ aláṣeyọrí ò gbọ́dọ̀ dáhùn. Bàbá yín bá ń jí ẹ̀ máa ṣiṣẹ́ yín lọ lọ́wọ́ àtúbọ̀ lọ́ra ẹ̀mí ọmọ ẹ lè lọ láì ṣe kó yọjú. wọn ò lè lọ. ẹ lè lọ kówókówó ra wọn tà ń fẹ́. Bàbá ẹ jẹ́ n tún yàbàrà díẹ̀ lórí ti àjọ̀dún tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan ẹ fẹ́ dárúkọ àwọn èèyàn ṣùgbọ́n ẹ fẹ́ dárúkọ àwọn kàtígórì àwọn èèyàn kan tí Ọlọ́run lò fún àjọ̀dún kọjá. mẹ́tẹ̀ ní dárúkọ èèyàn wọn Ọlọ́run lò àwọn èèyàn Ọlọ́run lò àwọn èèyàn tí n bá pé kí n máa kà yóò má dìjà. mélòó lẹ tẹ́ fẹ́ kà. mélòó mo fẹ́ kà ní Adépèlé. bẹ́ẹ̀ ni. ẹ mọ̀ pé àwọn dáwó òde líjọ́sí àwọn ní mílíọ̀nù dáwó Jésù níta ló dáwó jù nù wọn ẹnìkan lóun lè dá 5 million àrí ìwọ dá 5 million ẹni tó dá 2 million dá ọdún fi tẹ́ 8 fún orí 13 million nígbà wọn ṣe ìjọra ìran máa ṣe Jésù wá ní pé ẹni dáwó jù nù yín ẹni rífi owó òde kan ilẹ̀ tó léwu tó ní láyé lọ́rùn ni ló kó lẹ̀. gbogbo ọ̀rẹ́ mo kí mo yìn wọ́n lọ́gọ́rùn pé wọ́n ṣe pọ̀ wọ́n ṣe o Ọlọ́run àdẹ rẹ̀ wọ́n lẹ́kún gbogbo ń pa wọ́n lẹ́kún torí má sùn pọ́n wọ́n ṣe mọ̀ mí gbogbo ẹni tó dáwọ́ sájọ tó ó yẹ mí o ó yẹ mí eléyìí ó yẹ wá ń tiwa aṣọ àdúrà aṣọ ń kó wálé bí kẹtíkẹtì gbòòyà mo ní mẹ́fà aṣọ àdúrà mọ́ ó ti tó. pé kẹ́ ẹ fi ṣàjọ̀dún. kí n fi ṣàjọ̀dún ààrẹ ràgbádá ìmọ̀ kọ́kọ́ gùn. mo rí ọwọ́ àmẹ́. gba mẹ́rin túta. tí èèyàn bá. ọjọ́ àjọ̀dún yẹn lẹ́nìkan á kúnlẹ̀ tì mí pé kí n ṣàánú òun ò ní mọ́tò èmi dẹ̀ ní mẹ́ta. ǹjẹ́ pé ìyàwó mi lọ bá mú kọ́kọ́rọ́ kẹta yẹn wá ó dẹ̀ mú dá àti gbé ẹ̀ àárọ̀ mọ́ndé wà rí mi gbọ́dẹ̀ dé gbà ó ní kan ìyàwó. lájọ̀dún tọ́lọ yìí. àjọ̀dún yìí lọ mọ́tò mẹ́ta rẹ̀ mú ní mo ti fi kàn tọ́rẹ̀. ṣé mo lè gun mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan ni. kò ṣeé ṣe. tí n bá dẹ̀ kú ìjà rò má dálẹ̀ láàárín àwọn ọmọ. àwa náà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n náwó fún àjọ̀dún lọ́sọ̀ọ́ ẹ ṣe tẹ́ bá mi dúpẹ́ o. orílẹ̀-èdè àgbáńlá ayé. ó ga jù. a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. gbogbo ìrànà máa là ń. ẹkún lólómi ìfimọ́ mi wọ́n jáde tí ń pè wọ́n ti ń rẹ́rìn kẹ́. ẹ ní padà sunkún ẹ̀yìn sunkún lọ́wọ́ Ọlọ́run máa rẹ̀ yín lọ. ẹ máa níwèé ìpèlú ọmọ yẹn lọ́kọ aláya. ẹ ní fẹ́ pọ̀ ìmọ̀ mú wíre pé ẹ padà wálé wá dálé ìṣẹ̀lẹ̀ sílẹ̀ Yorùbá ẹ ò lè kúkú kàn tí iṣẹ́ bá wà àwọn èèyàn ṣiṣẹ́. kódà bàbá ẹ ṣe gan ẹ dápò ìbéèrè eléyìí mo fẹ́ rọra béèrè ẹ̀ ni o àwọn tán bá dẹ̀ gbọ́ náà kan yára máa gbọ́ wa tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá ń la kankan kọjá mo ti máa ń gbọ́ tipẹ́ mo ti máa ń pẹ́ ìjọ tí n bá pàdé àgbàlagbà ránṣẹ́ Ọlọ́run máa béèrè lọ́wọ́ wọn ẹnìkan náà. bàbá sí lọ ibi àsán ẹ o. bàbá ẹ dákun ṣé lóòótọ́ ni iṣẹ́ wòlíì wa. àrẹ ṣọpọn gélété o látàyè báyìí rè iṣẹ́ wòlíì wà tí iṣẹ́ àfa wà iṣẹ́ oníṣègùn ìbílẹ̀ wà. tíṣẹ́ wòlíì yẹn ni wọ́n á fẹ́ béèrè. tíṣẹ́ wòlíì wà.
ẹ dákun bàbá ṣé pé tí nǹkan bá dojú tí ò sọ́nà àbáyọ máa bẹ́ni tí ayé ti dàbí ẹni tí ayé rẹ̀ ti wà lójú kan náà bí ọkọ̀ tó borí odó ṣé iṣẹ́ wòlíì á máa tún nǹkan sí bàbá. ààrẹ mo mọ àwọn èèyàn yìí mo mọ kẹ ẹni ojú olúwa tó ń bẹ Ọlọ́run fọdún 11 mo dẹ̀ sọ ń dènà fún un báyìí rẹ̀ ń dé ẹnu báyìí jẹ́ ká mú kúrò ká ṣètò báyìí Ọlọ́run dẹ̀ gbọ́ sí wa lẹ́nu ìrọ̀rẹ̀ èèyàn ń pa wọn aráyé Ọlọ́run rẹ̀ ń sọ lóòótọ́ ó dẹ̀ do lóyún mo rẹ́ni wà tó bímọ tí dókítà lumi tó sọ pé kò lè bímọ mọ́ ó dẹ̀ bímọ olótù ìgbà ò lóyún tó ń lọ hospital wọn náà tún máa ṣe operation fún pé oyún tó lóyún kò séwu ó dé àbá mi bá ń gbóyún mi mo lè gbọmọ inú ẹ̀ gbọ́dọ̀ hospital wọn làánú ọ̀rọ̀ mọ́ gbàtí inú ẹ̀ wálẹ̀ tó tún padà lọ sọ dókítà ọlọ́mọ wà ń bẹ̀ medical doctor ni o kì í ṣe honorary doctor o dókítà ló fúnra rẹ̀ pé ní Michael olórí ogun. òun náà ni torí pé bàtà tí ń bọ̀ tipẹ́ náà la ṣe wá ní ó dà bàbá ṣé tí ẹni inú àwọn tó ń bọ̀ wá bá wá pè ní pé bàbá ó dẹ̀ dákun nǹkan báyìí ṣé àǹfààní ẹ̀ ṣì wà. ààrẹ àǹfààní rẹ̀ wà àwọn yìí ń pè mí mú dáhùn lóhùn kẹ bá pè mí kí n mẹ́bàá dáhùn ẹ̀ ṣègbéraga o àmú ń dáwọn èèyàn kan lóhùn lọ́wọ́ wa o ẹ̀ ṣègbéraga máa dá ẹ lóhùn mo sọ bẹ́ẹ̀ nìkan láàárọ̀ àná mo ní òun àtọkọ ẹ̀rọ ìjókòó ìṣòwò máa bímọ mi kò lè bímọ wọn oṣù náà a ọ̀tọ̀ lọ́hùn o ọkọ ẹni kí ló dé mo ní máa bí léèrè oyún mélòó ti ṣẹ́ olóhùn ti ṣe oyún 12 ẹ̀yà Ísírẹ́lì 12 rò tó padà nù kò wá lóyún wọn ọmọ ẹ̀yìn 12 ṣáà ti kú yẹn a máa lọ gbé wọn ò ya ọmọ láti ọ̀dọ̀ ẹlòmíì. àbọ̀ máa yá ọmọ ó dẹ̀dà alẹ́ àná ẹ̀kọ́ ẹ̀ tún pè mí pé ọgbọ́n olóhùn máa dá sí torí òun ti ní ìpinnu pé òun ò ní fẹ́yàwó méjì ẹni bímọ ọmọ rẹ̀ máa sín kẹ́ ẹni kò dẹ̀ bímọ ọmọ rẹ̀ máa sín dúró lórí ìgbàgbọ́ ẹ torí ó lè wọ Ọlọ́run aláàánú ó dẹ̀ ṣíjú àánú wò nǹkan dẹ̀ ẹ lè bí 4 lẹ́ẹ̀kan náà ló bá tán. ẹsẹ̀ ní sunkún dọ̀dọ̀ mi gbogbo ẹni sunkún dọ̀dọ̀ mi Ọlọ́run rẹ̀ lẹ́kún. ìdí nìyẹn tí wọ́n fi ń pè yín ní bàbá má sunkún mọ́. bá wa. ó fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún gbogbo àwọn tó ń gbọ́ wa kí àwọn èèyàn kan bá ní ìdìrànlọ́wọ́ Ọlọ́run láti. wọ́n ṣàmà fúláàṣì mi wọ́n má pè mí láàrin òru tó ní máa ti sùn. bàbá ní kẹ́ ẹ má pe àwọn ní àárín gànjọ́ kẹsì má fíláàṣì àwọn Ọlọ́run ò ní fi èrè fíláàṣì yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pé bàbá má sunkún mọ́ sí rèé 070 230 748 09 070 230 748 09 tàbí 080 340 338 04 080 340 338 04. téèyàn bá gbọ́rọ̀ nọ́mbà mi kó bá lọ fi tọrọ owó ebi rẹ̀ máa pa kú o. kò tẹ́ ẹ ṣeé ṣe. mẹ́rẹ̀ ṣalágbé o. bẹ́ẹ̀ni. kò ṣeé ṣe. ẹ já sọ̀rọ̀ tí ṣe mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá a fẹ́ kó tàwọn ọba kéré. kí ni ipa táwọn ọba fẹ́ kó nínú ọ̀rọ̀ yìí ìmọ̀ràn olè fún wọn ẹ ti máa ń fún wọn ṣùgbọ́n wọ́n ní kokoko náà ní rọ́fà àdìtì àwọn àgbà náà sọ bẹ́ẹ̀. ìmọ̀ràn tí mo fẹ́ fọ́ ọba ìjọ olóṣèlú rẹ̀ fi jẹ. torí wọn tiẹ̀ ti ń jí àwọn gan gbé ń sìn o. wọn jí wọn wọ́n ṣẹ̀ máa jí wọn gbé. wọ́n sì máa jí ọba gbé. wọ́n máa jọba gbé kẹ́ ẹ. tọ́. wọ́n máa jọba gbé. ọba máa pọ ohun tó jẹ nìyẹn. adéègùrè Jésù dé. Muhammad Lawal Rowe. bẹ́ẹ̀ni.
Jésù dádé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ dẹ̀dílẹ̀ Yorùbá dádé Nímúrúdù mọ̀rẹ́ bẹ́ẹ̀ yóò bá gbọ́ ẹ̀ ní Nímúrúdù tàbí Lámúrọ̀d ọdẹ́ra ṣe Déwíkẹ̀ lórí ọdẹ. mi ò wá sọ̀tàn o ẹ̀yin kan máa bìí léèrè ajá kú ológbò ń gbé o ọba ìmọ̀rin máa fún ọ pé ẹ̀yin ọba ẹ lọ darapọ̀ pẹ̀lú ilẹ̀ Yorùbá kó dòmìnira ìwọ̀n anílẹ̀ tó pín tó wà nílẹ̀ tó ń wà nílẹ̀ tó pín ń wà nílẹ̀ olótù ó tó pín ohun tó wà nílẹ̀ tó tí gbogbo ọba parapọ̀ kan tọ̀tọ̀ sójú kan kówó ṣùkùṣùkù ikú kíkú kan ò ní pa yín ọ̀rọ̀ kú tó tiẹ̀ pa wọ́n yẹn náà mo fẹ́ sọ̀rọ̀ lórí. olóòótọ́ ò yẹ kó bẹ̀rù ikú. pé láyé àtijọ́ ọba jẹ́ ní tẹ́lẹ̀ tó pé téèyàn bá rọ́ bàbá ẹ̀rú á máa bà á wá jẹ́. ibi tó tẹ̀ ti máa rí i ọba wa dọ̀ báyìí ń ṣe fújì ọba yìí ń kọ́ ní fújì ọba ilẹ̀ Yorùbá wa dọ̀ báyìí ń fárí tó ń ṣírílẹ̀ ní gbòòrò. àti ẹ̀rí fọ́tò ọ̀bọ Olúwo kan bí fídíò rẹ̀ ni tó ṣe. ẹ má tẹ̀yẹ̀ kí n sọ̀rọ̀ sọ́ba Olúwo àwọn ìgbégórígó ẹ̀ wọlé máa gbégórígó ẹ̀ jáde ọjọ́ kù díẹ̀. ọjọ́ kù díẹ̀. ọjọ́ kù díẹ̀ kẹ́ ẹ bá dé ìlú Lárúbáwá láti inú pílẹ̀nì wọn èdè Lárúbáwá rán sọ ẹ̀sìn Kìrìsìtẹ́nì ẹ̀sìn àjèjì nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni ẹ̀sìn Mùsùlùmí ẹ̀sìn àjèjì ni ẹ̀sìn àjèjì ni báyìí sáà máa rẹ̀ ṣe pé kó nílé kẹ́rù ẹ̀ kúrò nílẹ̀. ẹ sọ wọn ọba ṣé ọba olóṣèlú kò fi jẹ ṣé wọn dẹ̀ pọ̀ ṣá ẹ̀yin náà fojú wo wọ̀nyí gbọ́ mi ọba yìí olóṣèlú kò fi jẹ. wọn pọ̀ mọ́. pọ̀ ẹ̀mí náà fi ń darí ọba nù Bíbélì bàtàn dẹ̀dílẹ̀ wa àdúrà fi ń darí ọba. ọba ìlú mi baálẹ̀ ìlú mi nísòkò àjàlóye bàbá mi rìn kọjẹ nígbà àwọn olómi máa jẹ làwọn arábúlé kan ti dé tán ní ilẹ̀ wọn ni wọn dẹ̀ lọ gbé fá wọn dáfá wọn ká máa pèlè abúlé lábúlé mọ́ wọn ní ìlú ni àwọn òdì kejì bá a jà aláwọ̀ làwọn máa kọ́ ọ̀nà wọn máa darí ìlú yẹn báwo ni ìlú èsì máa darí lánàá ṣáfẹ̀yìn wọn ṣánlẹ̀ nísòkò àjàlóye nítòsí Owódé àti gbàgbé ní àwọn bá wá ti gbàgbé pé orí tó máa ń jọba ní agogo dẹ̀rẹ̀ tí ń wá bẹ́ẹ̀ni owó rẹ̀ ń pa wọ́n kú. owó rẹ̀ ń pa ọba wa ilẹ̀ Yorùbá kú kẹ́ ọba ń dára kòrò tó rán máa sọ̀nà ṣọ́ọ̀dẹ̀ ti sọ̀nà náà látàyé Ọbásanjọ́ láti Ṣógúnlẹ̀ kó fi dé ẹ̀ẹ̀kan tí ń pè kí Pápá tó fi dé Láfẹ̀nwá Tọ́ṣì kan bá gbé tírélà sí ní mọ́tò mi wà gọ́fúnà jẹ́ gbábẹ́ láyé nígbà bàbá tó Ọbásanjọ́ Olúṣẹ́gun Àrẹ̀mú wà lórí oyè kó ṣe sọ́nà yẹn mo bá ń bi wọ́n ilé Abóṣìkà Gbẹ́ngà Daniel tó bọ́ síbẹ̀ kó ṣe ìyẹn tẹ̀mú gbogbo kó bàbá mi rò gbà gbogbo ilẹ̀ bàbá mi rò gbà Ọlọ́run ò bá tẹ̀ ní bínú torí tí bàbá mi á bínú Dàpọ̀ Abíọ́dún tún bọ́ síbẹ̀ kó rí ṣe lọ́nà Abẹ́òkúta express ìjọ ìsàn fẹ́ bẹ̀rẹ̀ àwọn dìní kan wà lójú òpópónà wọ́n bá tún gbèlú jáde wọ́n bá bẹ̀ àtúnú ẹ̀ dìbò fún wọn bẹ́ẹ̀ tẹ̀ dìbò fún wọn ṣọ́wọ́n ti mẹ́ni tó máa wọlé náà wọ́n mọ̀ wọ́n ń to ìṣúra lẹ̀ dé àwọn ọmọ wọn
àwọn tó sowọ́pọ̀ pẹ̀lú wọn ń kúṣẹ́ àwọn èèyàn tó wá ṣe ìṣẹ́jọpọ̀ fún ọmọ wọn. wọ́n ń gba ilẹ̀ ní wa tó ní ọ̀rá wọ́n ń tà fún wọn lòmíì wọ́n lọ bá àwọn Fúlàní àbí kí wọ́n ti àwọn ọlọ́wà kọ́ wá dá iléeṣẹ́ lẹ̀ sí owó yàn yálẹ̀ lọ́wọ́ wọn ọgbọ́n àti ilẹ̀ wa sọ́run wà wọ́n lọ bá Chinese kó wá dá iléeṣẹ́ lẹ̀ ṣé kó wá dá iléeṣẹ́ lẹ̀ àbí owó yàn yá lọ́wọ́ rẹ̀. bàbá Chinese ti ẹ̀ ń gba owó tó géètì nípínlẹ̀ Ògùn sáà bàbá ti dé Ìgbẹ̀sà lọ́nà Lùsádà àwọn Chinese ń gba owó tó géètì ọ̀ṣọ́tọ̀ ní Nàìjíríà wa yìí. nílẹ̀ Yorùbá wa yìí sà. ṣé ọba Lùsádà máa ń sọ̀rọ̀. kò ní bí yọ gbà ṣàkọlẹ̀. òun náà máa ń gbà ṣàkọlẹ̀. wọn bá ń sì máa lọ ń ṣèwú rẹ̀. Ọlọ́run máa dá.